ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà ní Kwara State ẹ wá gbọ́, mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí ọmọ Olúkò ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí pé ẹ̀yin ọmọ Kwara tẹ́ ẹ jẹ́ pé Yorùbá gidi ni yín tó jẹ́ pé kì í ṣe pé wọ́n mix yín ẹ wá gbọ́. In fact wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn lẹ́sẹẹsẹ, mo ní òótọ́ dẹ̀ níṣà wípé ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni yín ẹ wá gbọ́ ohun tẹ́ ẹ ṣe. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. ọ̀rọ̀ Kwara, ẹ̀yin ọmọ Yorùbá ní Ìlọrin ní Kwara State, let me put it that way, because ọmọ Yorùbá pọ̀ ní Kwara, wọ́n kàn ti mísì ni. Àwọn ojúlówó Yorùbá sì wà tó jẹ́ pure Yorùbá, wọ́n wà ní Kwara dáadáa rẹpẹtẹ. Àwọn tó dẹ̀ jẹ́ pé àmúlùmálà ni wọ́n, tó jẹ́ pé apá kan wọn Fúlàní apá kan wọn Yorùbá, àwọn náà wà níbẹ̀. Àwọn kan dẹ̀ wà níbẹ̀ náà tó jẹ́ pé àtọ̀tún àtòsí wọn pure Fúlàní ni wọ́n wà ní Kwara. Ṣé wá rí àwọn tó jẹ́ Yorùbá yẹn, àwọn tó jẹ́ pure Yorùbá yẹn, àwọn lèmi ní ọ̀rọ̀ ọba sọ. Torí ẹ̀yin lẹ́nilẹ̀, ẹ̀yin lọ́lọ́run jogún ibẹ̀ fún, ẹ̀yin ní kẹ́ ẹ di àmùrè yín kiri, ẹ̀yin ní kẹ́ ẹ di ọ̀já yín kiri. Olórin kan kọ́ ń gbà wọ́n ní olójú ló lójú, ẹlẹ́sẹ̀ ló lẹ́sẹ̀, ohun abáfilé mi lọ́wọ́ tèmi láàjẹ́ òmùmọ̀ o, kọ́rọ̀ mi máa mọ̀ sú ọ o. Olójú ló lójú ẹ̀, ẹlẹ́sẹ̀ ló lẹ́sẹ̀, ẹlẹ́nu ló lẹ́nu. Ohun tá a bá fi lé mi lọ́wọ́ tèmi ní ẹ dìde, ẹ̀yin lọ́lọ́run jogún ilẹ̀ Kwara yẹn fún, ilẹ̀ Ìlọrin ẹ̀yin lọ́lọ́run jogún ẹ̀ fún. Tí máa ń rìn fáṣí lọrin mo fi so gbogbo yín pọ̀, because ilẹ̀ Yorùbá tó wà ní Kwara pọ̀. Àìmọye àwọn ìlú tó wà níbẹ̀ tó jẹ́ pé ìgbómìnà tó dẹ̀ pé ìran dé ìran àwọn ìgbómìnà ọmọ Yorùbá ni wọ́n, pure Yorùbá. Àwọn kan wà tẹ́ ń pè ní ìbòlò, Yorùbá ni wọ́n, pure Yorùbá. Ṣé ìbòlò ni àbí ìbọ̀lọ̀? Ìbọ̀lọ̀, torí mo ti pàdé wọn rí, mo ní àwọn ìyá kan ló tún jẹ́ ìbọ̀lọ̀ yìí àbí ìbọ̀lọ̀ ló dàbẹ̀ ni pé wọ́n ń pè pure Yorùbá tó dẹ̀ pé wọ́n wà lára Kwara State. But àwọn ní Ìlọrin ni mo ti ẹ̀ ń rí fáàsì pàtó, kì í ṣe Ìlọrin nìkan láti láwọn amúlùmọ́lá ọmọ àlè o. Wọ́n ṣe wà lóru, wọ́n wà ní Ọ̀fà, wọ́n wà bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ọmọ àlè pọ̀ nú wọn. Fúlàní ti wọ àárín wọn, ó ti bá àwọn ọmọ Yorùbá sùn, wọ́n ti bí ọmọ fúnra wọn tó jẹ́ pé àwọn ọmọ wọn yẹn gan òde kan nítorí ẹ̀sìn. Wọ́n dírẹ́dì àti dìde ogun sí ìran Yorùbá. Wọ́n ti ń dìde ogun sí ìran Yorùbá because of religion. Wọ́n gbàgbé pé ìran wọn ní Yorùbá, torí ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá wọn Fúlàní ni, ọ̀pọ̀lọpọ̀ wọn bàbá wọn Fúlàní, ó fẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ìyá wọn torí pé wọ́n bí wọn sílẹ̀ yìí. Wọ́n kún orí afẹ́fẹ́ lọ wò náà. Ọ̀pọ̀lọpọ̀ wọn sọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn lè gbàgbọ́ pé wọn ò tiẹ̀ sọ ọmọ Yorùbá tán bá sọ fún yàfi táwọn fúnra wọn ṣe ń sọ jáde lẹ́nu pé àwọn ò tí ọmọ Yorùbá. Wọn kò sí kan tẹ́ lè kọ̀ǹtẹ́sì fún, kò sí kan tẹ́ lè sọ pé Yorùbá làwọn lè ákìwù ẹ̀. Nígbà tí wọ́n dẹ̀ mọ fámìlì oríṣiríṣi tó wá bẹ̀rẹ̀ pé mo ní fámìlì bàbá ẹ̀, á sọ fún alílé bàbá ẹ̀ at worst wọ́n á gé wọn àwọn ilé yẹn á ní kì í sọmọ ilé wọn. Àìmọye irú ẹ̀. Ṣé wọn àwọn Ìjẹ̀bú, ṣé wọn jáde wọn sọ pé wọn wà nù kì í sọmọ ilé wọn ni nígbà tọ́rọ̀ dọ̀rọ̀ lọ́ba dé? Ọjọ́ tí ò sọ pé òun fẹ́ jọba, ṣé wọ́n sọ pé kì í sọmọ ilé wọn ni? Níjọ́ mo ti sọmọ kékeré mọ Wàsíù ni mo ti mọ̀ pọ̀ ọmọ Ìjẹ̀bú ni. What are we talking? So the worst tó lè sọ ni pé kì í sọmọ ilé àwọn, bọ̀ tó bá kílèmù fún yín pé ojúlówó Yorùbá lòun tó tún kí wọ́n rí kì fún oyé kò sí jẹ́ fẹ́ ṣe. Wọ́n kùn ta náà ṣe bẹ́ẹ̀ rí social media, ẹ rí wọn lóṣìṣì tí wọ́n dẹ̀ sọ fluent Yorùbá dùn lẹ́nu wọn gan jà wá tá a lájọ́ ọmọ Yorùbá lọ. Ó léwu. Mo ń sọ eléyìí, okay, mo fẹ́ kí a mọ̀ yìí pé gbogbo bó ṣe ń ṣe yẹn is a matter of plan. Mo ti sọ̀rọ̀ yìí fún yín ti pẹ́ pé àwọn Fúlàní ní plan, wọ́n ní ìpinnu. Lára ìpinnu wọn ní bọ́dà tó wọ ilẹ̀ Yorùbá. Ibi méjì dẹ̀ ní bọ́dà tó wọ ilẹ̀ Yorùbá, òun ni Kwara àti Kogi. Ibi méjì yẹn tágẹ́ẹ̀tì ló jẹ́ fún wọn. Ẹgbọ́n kan tí Sàràkí sọ, Sàràkí ní ojú ayé òun kọ́ ní ìran náà máa dá Kwara padà sí ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí tó fẹ́ ṣe lé lórí, it has been done. Tinubu jù ẹ lọ ní gbogbo ọ̀nà, ó ti ṣe lé, ó ti ṣe tán. Ọlọ́run dẹ̀ máa gbà fún, Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run fún ṣe. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n àtìlẹ́yìn, wọ́n jẹ́ kó ṣàṣeyege àṣeyọrí níbẹ̀.
kò sí nǹkan táyà lápúwa mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàlá ẹnìkẹ́ni nínú ìlú tẹ̀fẹ̀sì ọlọ́run fúnra ara ẹ̀ ti fàṣẹ sí Tinubu ti ṣe Kwara State ń padà bọ̀ sílẹ̀ Yorùbá kẹ́rẹ́kẹ́rẹ́ bá ọgbọ́n ní tá a máa sensitize tá a máa sanitize wọn tá a máa lo oògùn fún wọn a máa fi pa àwọn oríṣiríṣi àìsàn tó wà nínú Kwara State kì í ṣe ní Ìlọrin nìkan àwọn àìsàn tó ti kọlù Kwara àìsàn fulanization àìsàn maluanization àìsàn islamicization gbogbo ẹ̀ pápátá la máa lo oògùn tá a máa fi tọ́jú àtìrì tí wọ́n ara wọn á dá wọn á padà di ìran Yorùbá proper gbogbo ti jẹ́ ti Ọlọ́run láṣẹ Ọlọ́run láṣẹ àwọn onílẹ̀ olóyè ní òun fẹ́ wá sí Kwara torí ìrànlọ́wọ́ tóun fẹ́ wá ṣe torí tóun gbà torí pé ìran òun níbẹ̀ gọ́vùnà Kwara ní kò sí tó jọ ní kó má wá ó tún wá dédé yá ó dédé change mind ẹgbẹ́ ìkan àwọn táwọn bá nídìí ẹ̀ àwọn aránṣẹ́ pé ẹ lọ fúnra ibi tó ti kọ́kọ́ sọ pé kò gbọ́dọ̀ wáyé owó tí òun fúnra ẹ̀ ó sọ yẹn out of hatred yìí pé Fúlàní lòun ẹni tó dẹ̀ ń gbógun ti Fúlàní ó wá lóun bọ̀ ní state òun kò jọ ìyẹn ló fi kọ́kọ́ sọ but wọ́n wá pé ọ̀gbẹ́ni jẹ́ kó wá sí Kwara ibẹ̀ láti máa mú un ìyẹn ló fi padà sọ tó sọ yẹn plan ni gọ́vùnà Kwara ni wípé àwọn máa ní oore ọ̀fẹ́ láti lè mú Sunday Igboho ibẹ̀ làwọn Fúlàní yẹn plan táwọn ti máa sọ̀rọ̀ àǹdẹ̀ tí wọ́n á ti pa ẹ̀ tanra yìí jẹ ni. Gọ́vùnà Abdulrahman Abikina ló ń jẹ́ of Kwara State you dey deceive yourself you no fit do Sunday Igboho anything ẹni tó lóun ò pa kò sẹ́ni tó lè pa ẹni tó lóun ò fi bú kò sẹ́ni tó lè fi bú iṣẹ́ Olódùmarè ní Sunday ọmọ Adéyẹmọ eléyìí tó ń ṣe èyí Ọlọ́run mà sí Ọlọ́run lọ́wọ́ sí tó lóun ò bá lọ́wọ́ sí Sunday Igboho àti kú tipẹ́tipẹ́ ọjọ́ tó ti kú tẹ́ ti wá àdáàkì ẹ̀mọ́ nínú ilé ọjọ́ yẹn ni mo ra ti pa á bọ̀tọ̀ Ọlọ́run fúnra rẹ̀ sọ pé rárá mi ò sì ní ẹ̀mí ẹ̀ lò sẹ́ irinṣẹ́ mi lélẹ́yìí mo fẹ́ lò ó so kò sí tẹ́lẹ̀ ṣe ẹ̀ lè rí kankan ṣe sọ́mọ Adéyẹmọ bó bá máa wá sí Kwara yẹn yóò wá ní gbọ̀lọ̀ báyìí ló máa lọ gbọ̀lọ̀ ló máa bọ̀ tí ò sí tẹ́ ẹ máa ṣe ẹ máa pinnu yóò máa parẹ́ mọ́ yín nínú mi mímẹ́ bí pípa ẹ bá tẹ̀dọ̀ yìí parẹ́ ni yóò máa pa gbogbo èrò ibi tẹ́ ẹ ń rí o sí Sunday ọmọ Adéyẹmọ àtàwọn ọmọ Yorùbá á máa parẹ́ mọ́ yín nínú ni. ẹ bá létí kẹ́ ẹ gbọ́ bó bá wù yín kẹ́ ẹ má gbọ́ that is your cup of èmi ò ròyìn tèmi èmi kàn máa tẹ́mi fẹ́ sọ ní ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní Kwara ojúlala kan fi sọ́ọ̀rì be careful watch out gbogbo ilé ìtẹ́rí tí gómìnà yìí ṣe tí ó tẹ́sẹ̀ ṣe bẹ́ni pé òun lòun jẹ́ tutù láyé irọ́ ló pa o kò jẹ́ tu o wọ́n ti lọ ṣe ìpàdé o ìpàdé náà ṣe náà ti ń sọ fún wọn yìí pé tàn wá sí Kwara kí ló ṣe ọ̀gbẹ́ni àwọn ipa wa tàn wá sí Kwara àwọn jẹ́ kó pa ibẹ̀ láti máa rí mú torí wọ́n gbàgbọ́ pé àwọn ló sọ̀rọ̀ ní gbogbo Kwara àwọn ló ní gbogbo bẹ́ẹ̀ ṣe tán pààyàn láwọn Kwara community ṣé yìí rò pé ó ṣẹ̀yìn gómìnà yẹn ni kò ṣẹ̀yìn ẹ torí gbogbo àwọn ibi tẹ́rí tó ti ń léyàn ní Kwara tó ti ń tà àti gbàbẹ̀ wọlé sílẹ̀ Yorùbá àìmọye nǹkan àlùmọ́nì ọ̀rọ̀ ìlú àwọn nǹkan tó dára tó wà ní àwọn ìlú wọ̀nyẹn tó ń torí ẹ̀ pa wọ́n tó ń torí ẹ̀ lé wọn kò dẹ̀ ṣẹ̀yìn gómìnà yẹn mo ń sọ mo rí bí tiẹ̀ ẹni olójú àtàkì tó lè ṣẹlẹ̀ ní stéètì kan tí wọ́n ní gómìnà ò mọ̀ sí òótọ́ ni mo sọ fún yín tó bá wá ṣeé ṣe tó bá wá ṣẹlẹ̀ tí gómìnà yẹn ò dẹ̀ mọ̀ sí lóòótọ́ mo lè garanti pé kò ná gómìnà yẹn ní effort rẹpẹtẹ láti rí ipò òun kájú ẹ̀ àti láti rí pé wọ́n mú ẹni náà àwọn tó ṣiṣẹ́ òun wọn á mú wọn síkú bí eléyìí agbára yẹn wà lọ́wọ́ gómìnà láti ṣe wọ́n á mú wọn àyàfi tí gómìnà yẹn tó bá ti ní ọwọ́ sí òótọ́ lẹ gbọ́ yẹn Sani Abacha sọ wípé ẹni riot tàbí báwo ló ṣe pé tó bá ti last than 24 hours tó last more than 24 hours only the government is aware of it government mọ̀ sí that is the fact gbogbo tó ṣẹlẹ̀ ní Kwara yẹn gómìnà Kwara mọ̀ sí
òun ló dìídì initiate ẹ̀ tòró ní rìbẹ́ẹ̀tì tó ń wá sọ̀dọ̀ ẹ̀, ó ní pàṣẹ́ntéèjì tó ń wá sọ̀dọ̀ ẹ̀, ó ní tó ń jẹ. Ara àwọn ọmọ àlè Kwara tí Fúlàní bí ọ Fúlàní ni gómìnà Kwara o, ìyá ẹ̀ ò kì í ṣọmọ Yorùbá o, bàbá àti ìyá ẹ̀ Fúlàní ni wọ́n o, Fúlàní Kwara ni o. Èmi tí mo tẹ̀ ti wò títí pé ọ̀rọ̀ Kwara yẹn kò yẹ ká dá sí mọ́, but a lè fi Kwara yẹn sílẹ̀ ìran Yorùbá lónìí. It is our property. Etí bèbè odò Ọya gángan, ibẹ̀ ni bọ́ndì wa, ibẹ̀ ni ilẹ̀ Yorùbá dé, etí bèbè odò Ọya gángan. River Niger sísàlẹ̀ ní ibẹ̀ ni bọ́ndì ilẹ̀ ìran ọmọ Kóòdù Òjìire dé. We can't leave Ìlọrin, a lè fi ilẹ̀ fún yín. Torí pé ẹ̀yin Fúlàní ti dominate, ẹ ti jọba níbẹ̀, ẹ ti ṣe gbogbo ẹ̀. Ní tó bá máa gbà la máa fún un. Ká máa jọba tiwa. Bẹ́ẹ̀ bá kọ̀, èmi fúnra mi gan-an pé kábíyèsí Ọọ̀ni ìrìṣà tó bá kọ̀ tí ò dádé wọn máa wá adé rà máa lọ gbé pọmọ Yorùbá kankan bẹ̀ pé máa pera ẹ̀ lọ́dún lọ́rin ọ̀fìn lọ́rin. Bẹ́ẹ̀ ni àmọ́ wọn sí dẹmọ́dé tó ń ṣadé, èmi gan ṣe fíìmù àsíndẹ. Àmọ́ àwọn tó ń sin dẹmọ́dé, àwọn àsín adé tó ń sin adé, á lọ bá wọn ẹ bá wa sin. Ọ̀gbẹ́ni gbàdé sórí ẹ pera ẹ ní oní lọ́rin ọ̀fìn lọ́rin. N ò ní rí akànrà pamọ́ síbi kan ní àdèmà sọ pé ní lọ́rin lòun. Wọn àdèmà dára tó wù tí ò sí nǹkan tẹ́lẹ̀ bọ́dí fẹ́ ṣe. Títí táyà fi just to create pé yes ọba Ìlọrin bọ̀. Kì í ṣe emir Ìlọrin, ọ̀tọ̀ ni emir. Emir is just a religious leader. Olórí ẹlẹ́sìn, òun ni ìtumọ̀ emir nìyẹn, olórí ẹlẹ́sìn. Olórí ni emir jẹ́ fáwọn ẹlẹ́sìn, sífì mọ́ mùsùlùmí ní Ìlọrin ni emir. Ẹ má jẹ́ kí anybody tán yín jẹ́, ẹ má jẹ́ kí anybody lọ́ba ló ti ń bá Ìlọrin. Ìbẹ́ emir náà pé emir of Ìlọrin ni olórí ẹlẹ́sìn mùsùlùmí ní Ìlọrin, òun ni emir. The same thing applicable to ọba Sokoto, olórí ẹlẹ́sìn Islam ní Sokoto, òun ni ọba Sokoto yẹn. Bọ́n fẹ́ sọ̀rọ̀ àlọ́ olórí ọba táyé bá wọ́n ní ìdí ṣe ta ló ṣiṣẹ́ òun. Ṣèbí iṣẹ́ ọwọ́ Sani Abacha ni, iṣẹ́ ọwọ́ àwọn Babangida ni, nígbà tán kó líìgì àwọn ọba jọ tán lọ fi ń ṣe olórí. Tí ìbá dẹ̀ jẹ́ àìgbọ́ra ẹniyé tó wà láàrin àwọn ọba Yorùbá ni. Òun ló fara dáradára yẹn, tó bá yẹ fún àwọn ọba Yorùbá gbọ́ra wọn yẹn láti bẹ̀rẹ̀ wá ni. Sáwọn ọmọ yẹn mọ̀ dán pè lọ́ba ni, àwa la mọ̀ dán pè ní kingship royalty, àwa la mọ̀. Àwọn yẹn dá àwọn ní olórí ẹ̀sìn làwọn ní wọn ò lọ́ba, wọn ò ní dán pè lọ́ba. Ẹ tó bá ti ń ṣe olórí wọn lẹ́sìn, torí pé kí ni gbogbo ìrandíran wọn, gbogbo ayé wọn ẹ̀sìn làwọn gbẹlẹ́. Everything about their culture, everything ẹ̀sìn náà gbẹlẹ́ lórí. So ìgbàgbọ́ wọn òun ni wípé ẹni tó bá ti jó lórí ẹlẹ́sìn wọn náà òun ló lórí ìlú. Bọ̀tì ìran Yorùbá wa la mọ̀ ń pè ní royalty, ọba, kingship Yorùbá ló ní, ìpìlẹ̀ ìran Yorùbá ló ní. Kì í ṣe pé kẹ́nìkan wá dúró síbì kan kó wá máa pa irọ́ tí ò ní túmọ̀ fáwa. Ṣẹ́yìn jẹ́ ọba ni. So emir Ìlọrin kì í ṣe ọba, ṣífì mọ́mù Ìlọrin ni. Òun àti ṣífì mọ́mù Abdulragba àwọn méjèèjì náà jọ ń du ṣífì mọ́mù yẹn mọ́ra wọn lọ́wọ́ àmẹ́ni tó ní ṣífì mọ́mù nínú wọn jọ ń dùn ni. Ṣífì mọ́mù lásán ni kì í ṣọba, a máa jọba Ìlọrin. A máa jọba Ìlọrin. Tọ́lọ̀ bá tiẹ̀ máa wá ṣàṣepé ẹ̀ táwọn onílẹ̀ bá máa ṣàṣepé ẹ̀, ó lè jẹ́ lẹ́sìn ìbílẹ̀ gan la tún máa fi jẹ́. Tóun náà tó máa gbé ẹ̀sìn ìbílẹ̀, tó máa gbàṣà ìbílẹ̀ ga bí ti bàbá wa Ọọ̀ni ìrìṣà. Kò ní ṣe Mùsùlùmí, kò dẹ̀ ní gbogbo ẹ̀ náà la máa ṣe. A máa ṣe Mùsùlùmí, a máa ṣe Christian, a dẹ̀ gbẹ́sìn ìbílẹ̀ àgbélárugẹ gidigidi tó. Ẹni bá fẹ́ pokùnso nínú ẹ̀yìn ẹlẹ́sìn Mùsùlùmí Ìlọrin àtẹ̀yìn Fúlàní ibẹ̀, ẹni bá fẹ́ pokùnso ní kó lọ pokùnso. Ọmọ Yorùbá sá lọmọ Yorùbá jẹ́, ọba Yorùbá lọba Yorùbá jẹ́. It has been written. Wípé gómìnà Kwara ó ń wá ọgbọ́n àti tan olóyè wá sí Kwara. Àṣírí yín ti tú. Àṣírí yín tú. Ẹ ti lọ ṣe pàdé. Wọ́n wá ní tàn wá. Báwa tàn wá. Mr. Governor, mẹ́ni náà pè ní Ìgbòho ni.
tẹ bá mẹ́tọ́ pé ní Sunday Ìgbòho. Sunday Ìgbòho nígbà tó orúkọ ẹ ti di gbogbo, ó ti di tọrọ kọkálẹ, ó ti di gbogbo inú ilé. Ojú inú gan tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ojú inú pé ojú yìí o ṣé ọbẹ̀ ni tó ń pe ẹ̀ta ló rìn lọ́wọ́lọ́wọ́. Sunday Ìgbòho ni mo ti sọ fún yín mọ nǹkan kan. Ọjọ́ kan mò ń jáde mo rọra rìn ní kọ́nà kan, mo kàn stroll, mo wá ra ọmọ méjì tó ń ṣeré, wọ́n ṣeré. Ìkan ní ó ní tó bá ti yìnbọn, wọ́n fi kì í ṣe ìbọn, ó ní tó bá ti yìnbọn ó ní wà kú, ó ní tó bá ti yìnbọn sí ẹ ó ní kó kú. Ìyẹn wá ní ra olóhùn ò lè kú. Ṣé alábọ̀ tí mo sọ fún mi ṣeré ọ̀rọ̀ fọ́ ní kíní ni o, ìyẹn lòun lè kú. Wọ́n ní àkílódé oníṣègbè mi ní Sunday Ìgbòho ní bá yìnbọn sí ẹ wà kú. Mo wá bẹ̀rẹ̀ kí ni àwọn olóhùn ní Sunday Ìgbòho, torí pé kí ni orúkọ yẹn rìn kí bẹ́ẹ̀ létí gbogbo wọn ni wọ́n mọ ẹni tán pè ní Sunday Ìgbòho. Rẹ̀ jílẹ̀ mọ́ ẹ ti fojú di, ẹni bá fojú dòrò àgbè ọmọ, ẹni bá fojú dòrò òrò àgbè, ẹ fẹ́ fojú di Sunday ọmọdé yẹn. Ọ̀dọ̀gbà mi ò mọ kankan. Ẹ̀yin àṣírí yín tú, ogun tọ́lọ̀ bá tiẹ̀ ti tú àṣírí ẹ̀ ó ti ṣẹ́. Rí Sunday Ìgbòho tán tó bá máa wá sí Kwara ó máa wá, kò dẹ̀ sí tẹ́ máa ṣe. Reality lẹ́gbọ́n yẹn, kò sí tí mẹ́tàlá yín mẹ́ẹ̀ẹ́dógún yín kò sí tẹ́ ẹ lè ṣe. Ẹni tọ́lọ́run bá ti pamọ́ kò sí sẹ́dá alààyè tó lè fọwọ́ kàn. Ó wà ní Bíbélì. Ọlọ́run bless àwọn kan, àwọn ọ̀tá kan wá gbé wọ́n gbé oníṣègùn kan dìde, wọ́n ní lọ́ bá wa fi wọ́n cause there. Bọ́n ṣe ń lọ lọ́nà Ọlọ́run ò tiẹ̀ bá fa wàhálà. Ọlọ́run kan fi kan ó fi bàríà ó fi sọ́nà fún. Ẹṣin tó gbé dẹ̀ ń pariwo pé àmì ó dẹ̀ ń ná ẹṣin máa lọ, ẹṣin níbi ò lọ. Àyàn kí ló ń ṣe ẹṣin yìí? Kí ló ń ṣe ẹṣin yìí? Ẹṣin lahùn tipátipá. Ó sọ̀rọ̀ nígbà tí nínú ti fẹ́ ba yí ẹṣin jẹ́. Ẹṣin lahùn, Olúwa mi kí ló dé náà ó fẹ́ pa mí ní? Ó fẹ́ pa mí ní. Yẹ̀dà kí ló ṣe é gbàdúrà mo ní kó máa ní ìṣòro fẹ́ lọ fi yàn bú. Ìwọ́dẹ̀ kọ̀ ò lọ, máa pa ẹ̀ ní mo ní ẹ̀. Àwọn olè pa mí òwò wájú ni wọ́n wájú. O ò rí odi ńlá tó wà wájú ìní, o ò rángẹ́lì ńlá tó gbé dàda ní níwájú ìní. Ìgbà ẹ lọ́lọ́run jẹ́ wàá ṣe lójú tó wá rí bẹ́ẹ̀. Ó ṣubú lulẹ̀, ó pò yìbìyìbìyìbì, tìrìtìrì bá, ẹ̀rù bò ó, ṣùkùṣùkù bò ó, nǹkan bá ó ní Ọlọ́run kí ni kí n ṣe? Ìyẹn ní kàkà kó fi wọ́n bú, lọ súre fún wọn nígbà méje. Ọlọ́run ètò bá ti fẹ́ ni màá ṣe, ètò bá ti fẹ́ ni màá ṣe. Iṣẹ́ ìgbéra ló súre fún, ètò náà wò bá fi bú ta ló fẹ́ fi bú. Ọlọ́run fúnra rẹ̀ sọ pé Sunday Ìgbòho yìí iṣẹ́ ọwọ́ mi ni, ohun èlò mi ni, èyí lẹ́ẹ̀ fẹ́ pa, ẹ lẹ́ẹ̀ fẹ́ fi bú. Mọ̀ pé nǹkan ara yín jẹ ni. Àìmọye àwọn tó ti lọ sí ìdí èṣù, àwọn tó ti lọ dí Ògún, àwọn tó ti lọ sí ìdí olórìṣà, àwọn tó ti tòkó sórí tírà nítorí Sunday Ìgbòho yìí. Síbẹ̀síbẹ̀ ó kàn ń dágbọ̀lọ̀, ó ń dágọ̀jọ, ó ń jáde ojoojúmọ́ èrò, ojoojúmọ́ làwọn èèyàn ṣáà ń fẹ́ràn ẹ̀ sí. Ìyẹn ló dẹ̀ fẹ́ pa yín, tẹ fẹ́ kúlẹ̀ lórí. Èrò tó wà lẹ́yìn Sunday Ìgbòho, ìwọ tó péré ní gómìnà Kwara ò ní tó bá pín sọ́nà mẹ́ta ò lápá kẹ́. Gbogbo eléyìí ló ń bí yín nínú. Àtẹ̀yìn sí gómìnà kan nílẹ̀ Yorùbá tó ń bí yín nínú nìyẹn. Ọmọ ọlọ́mọ ò dẹ̀ lọ wọ́ anybody, but I remain the fact that ọ̀rọ̀ tí mẹ̀kúnnù ò lè sọ jáde tí Sunday Ìgbòho bá wọn sọ, òun ni gbogbo mẹ̀kúnnù ṣe fẹ́ràn Sunday. Kò síbi ní abẹ́rẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ Yorùbá lé ní, kò síbi tí wọn ò ti nífẹ̀ẹ́ Sunday Ìgbòho. Anywhere tó bá wà tí Sunday Ìgbòho bá wọ̀, wọ́n á bọ́ ní pé Olùgbàlà wá dé. Ẹ̀yin ti pọnú, ẹ ti gàn. Ẹni rẹ̀ pẹ́ lè kan Sunday Ìgbòho wá kán wá pa ní Kwara, kò sẹ́ni tó lè pa ọmọdé yẹn mọ́. Ẹ̀mí ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Wọ́n bínú pé mo bá aṣọ nù jù mí, ìrìndí fáànì lò. Ẹ̀mí ẹ̀ wà lọ́wọ́ Olódùmarè, kò sí tẹ́ ẹ fẹ́ fi ṣe. Ilẹ̀ Yorùbá ní Kwara dẹ̀ máa gbà á. Ẹ lè dá Sunday Ìgbòho dúró pé kó má dùn bẹ́ẹ̀. Àṣẹ kábíyèsí Aláàfin débẹ̀, àṣẹ kábíyèsí Ọ̀nìrìṣà débẹ̀, àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ló dé Kwara pátápátá. Púpọ̀ nínú àwọn ọba Kwara ni wọ́n gbà pé Ọ̀nìrìṣà àrólé Oòduà òun ló lórí ọba, òun dẹ̀ ló ṣẹ̀, òun ni ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá. So therefore, àṣẹ tí Sunday Ìgbòho fi rìn, Ọ̀nìrìṣà ló sọ pé tẹ̀síwájú àwa lẹ́yìn yẹn, kò sí tẹnikẹ́ni fẹ́ fi ẹ́ ṣe. Ó dẹ̀ ń rìn, kò sí nǹkan tẹnikẹ́ni fẹ́ ṣe. Kò sí tẹnikẹ́ni fẹ́ ṣe lé lórí. Ọmọdé yẹn máa ń rìn tàṣẹ ni, àṣẹ Olódùmarè.
àṣẹ ò nílẹ̀ bẹ́ẹ̀ bá lérí jù yẹn lọ tẹ́ ẹ bá ṣe jù yẹn lọ ẹ ń tanra yín jẹ ni. ẹnìkan wá sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi ó ní kí n wo fídíò yìí mo wá wo fídíò yẹn mo wá rí i pé bàbá yẹn sọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ó ní kí olóyè Sunday Ìgbòho ó ní kó rí i pé anywhere tó bá fẹ́ lọ ní Kwara yẹn kí ọba wọn kó máa ṣe fídíò òótọ́ lẹ ti gbọ́ yẹn o anywhere ní Kwara ẹ̀yin kábíyèsí tẹ́ bá fẹ́ kí Sunday Ìgbòho wá ẹ ṣe fídíò kí tẹ́ tún ṣe Kwara nìkan gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ ẹ ṣe fídíò sí pọ́blíkì ẹ pè mí ẹ pè bàbá Èkìtì ẹ pè Mr Wisdom gbogbo wa lẹ ní nọ́mbà gbogbo all of us we have our numbers on public domain ẹ pè kankan nu wa pé máa bọ̀ wá bá mi ṣe fídíò yìí mo fẹ́ pe Ìgbòho ní pọ́blíkì tí n bá post ẹ̀ ó tọ́ gbogbo ayé ló máa rí bí bàbá Ìgbòho bàbá Èkìtì bó rìkọ́dù bó post ẹ̀ gbogbo ayé bá rí ẹ pè wá ẹni ká máa bọ̀ ẹ wá bá mi ṣe rìkọ́dù tí ò bá sẹ́ni tó lè ṣe lọ́dọ̀ yìí àbá yín rìkọ́dù ẹ jọ̀ọ́ ẹ sọ jáde ní gbangba wálé àìpé Ìgbòho máa bọ̀ wá ràn wá lọ́wọ́ nílùú wa kò dẹ̀ ní dáṣẹ́ ọmọ ìlú yín náà ló máa ṣíwájú àwọn ọmọ ìlú yín ló mọlẹ̀ ẹnìkan ò lè mọ ilẹ̀ tó nílẹ̀ àwọn ọmọ ìlú yín láṣíwájú òun máa tẹ̀lé wọn ni á tì wọ́n lẹ́yìn Fúlàní gbọ́dọ̀ forí ilẹ̀ wa lẹ̀ ilẹ̀ ilé Ọlọ́run tó gbọ́n fáwọn ìran Yorùbá ni èmi ò ṣetán àti di ẹrú nílẹ̀ Yorùbá I will never I can never ọmọ Yorùbá ni mí mi ì lè wà nílẹ̀ Yorùbá kí n máa di ẹrú kí n wà nílẹ̀ Yorùbá kí Fúlàní tó máa pàṣẹ lé mi lórí kí n má lè ṣe tí mo fẹ́ bó ṣe jẹ́ àwọn ló ń pàṣẹ lórí àwọn Haúsá nílẹ̀ Haúsá lọ́hùn Haúsá ló nílẹ̀ Fúlàní gbà mọ́ wọn lọ́wọ́ lẹ́ni àwọn Fúlàní ló ń pàṣẹ fáwọn Haúsá Haúsá ò lè dá nǹkan kan ṣe ẹ lè rí gómìnà kankan tó jẹ́ Haúsá lẹ́ni ní gbogbo northern state pápátá kò sí ẹ lè rí Haúsá kan kò sí original tó jẹ́ Haúsá kò sí àwọn náà ń rú gbogbo federal position tó wà lókè Fúlàní ni so ẹ wá fẹ́ kí irú ẹ̀ náà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá èmi ò ní gbà o ìyẹn ní Sunday Igboho lòun ò lè fara mọ́ ilẹ̀ wa ni káwọn náà kọjá sílẹ̀ wọn nílẹ̀ ilẹ̀ wọn tó bí ẹ lọ bẹ̀ ẹ gbé nǹkan ẹ tiẹ̀ ẹ gbé koríko káwọn máa lò yín máa jẹun níbẹ̀ ilẹ̀ ilé ìtọ́lọ́run tó gún fáwa yìí àní díjú wa kẹ wá gbà mọ́ wa lọ́wọ́ kò jọ́ lára ilẹ̀ tọ́lọ́run tó jogún fún wa lára ẹ̀ ní Kwara state tó fi dé etí bèbè odò Ọya létí bèbè odò Ọya dáwà ṣeré wá nìyẹn Kwara létí bèbè odò Ọya mi ìrántí orin yẹn mọ́ akọ nígbà táwa ní primary school nígbà tí mo tún lọ sí etí bèbè odò yẹn gọgọgọgọ mo tún kọ orin yẹn jáde mo lè wá fídíò jáde kí n fún ẹ̀yin tẹ́ bá fẹ́ rí fídíò tí mo fi lọ sí Kwara ẹ béèrè pé báwo ló eléyìí tí mo ṣe nígbà tí mo wà láàfin kábíyèsí jẹba màá sẹ́ndì ẹ̀ sí ní ẹ̀wò èyí tí mo ṣe létí river Niger gangan tí mo ṣe fídíò yẹn níbẹ̀ màá tún fi hàn yín orí yẹn gbà ẹ̀wò àti rìn nínú ìrìn àjò Yorùbá mo ti rìn gan mo ti wọ palace mo ti wọ ààfin ní Kogi mo ti wọ palace àmọye là ń sọ kí là ń gbé kí là ń jù ẹnìkan wá dúró síbi kan ní torí kò jẹ́ gómìnà òun fẹ́ gbàbọ̀dé ó lè gbàbọ̀dé fún àwọn ọmọ Yorùbá wá dúró tán ni kí tó wá máa lọ ẹgbọ́ gbogbo ẹ̀yin ìwé ẹkùn gbogbo ẹ̀yin ẹni state tí ó bá wù kó wà ẹni wù ẹ̀ tó ń mu Gani tán bá halẹ̀ mọ́ ẹ tán dún kòkò lájà mọ́ ẹ sẹ́ni signal sí wa ẹ jẹ́ ká jọ pèsè gbà yẹn àwa la pariwo pé kí pèsè rẹ̀ we are clamoring for peace olóyè Ìgbòho ni ẹ máa jà ọ̀tá la fẹ́ lé nǹkan tí Ìgbòho sọ fún wa nìyẹn ọ̀tá àwọn ọ̀tá Yorùbá la fẹ́ lé dànù kúrò lórí ilẹ̀ wa ṣùgbọ́n èyí ń halẹ̀ mọ́ wa ẹ̀ ń dúnkokò mọ́ wa mo ti ẹ̀rí mọ́ mi wa kan tó sọ pé oníkàlọ́ mọ́ rìpọ́ọ̀tù wọn fọlọ́pàá rárá o ilé ìṣọ̀rọ̀ ọlọ́pàá o wọ́n mi ìṣọ̀rọ̀ ọlọ́pàá táwọn ọmọ Gani bá halẹ̀ mọ́ kankan mú wa tó bá mistake fi ọwọ́ kọ ìkankan any state wọ́n wọ wàhálà we will face ìgbà yẹn ni wọ́n wá mọ̀ pé tí ni méjì bá kanra wọn ìkan tẹ̀ fún kan ìgbà yẹn ni wọ́n mọ̀ pé òkùnkùn àtìmọ́lẹ̀ wọn ò lè ṣe pọ̀ láéláé èmi kíní tí mo jòkó ìfúnra mi máa jáde jákújákú pọ́nbélé lèmi mi I'm not a coward mi ìṣojo ní ọ̀tún mi lọ́sì mi bàbá tó bí mi sójà ni tó jagun ìyá tó tún bí ìyá mi bàbá tó tún bí ìyá mi bàbá tó bí ìyá tó bí mi lọ́mọ sójà ni ó jagun
àtọ̀tún mi àtòsí mi ogun ni. Inú ilé tó ti bí mi ilé ológun ni. Tẹ́ bá ń gbóríkì ilé wa ọmọ arógun máṣá ọmọ arógun máṣá toríkì ilé mi nìyẹn. Ológun aga, ológun tó ga, a warrior, a giant warrior. Oríkì wa ní ilé wa ni ẹ lọ bèrè. Jagunjagun á jọ fèsì ara wa ní tó bá gbà lámọ̀ fún nínú ìjàlẹ̀ yín kíkéjẹ wà. Bá ní kan tá a lè fi nà wọ́n bá ní kan tá a mọ̀ ń tá a lè yìn. Ààbẹ̀ yín máa dáṣẹ̀ ẹ̀rí àfọwọ́n tá a bá fi yín dáṣẹ̀. We are going to fight it together. Ẹ má dánwò. Ẹ̀yin ọmọ Gani ẹ lọ ṣe ìwé àgbéjẹmọ́wọ́. Ẹ̀yin lẹ ń kọ́ àbùkù rẹ́ra yín. Ẹ̀yin lẹ ń fọ́ àbùkù kan olórí yín. Ẹ̀yin lẹ ń fọ́ àbùkù kan Gani. Kò sẹ́ni tó ń kọ́ àbùkù kan. Àtàwọn tí ò ti ẹ̀rí Sunday Igboho rí. Gbogbo náà ṣẹ́pẹ̀ fún Gani. Gbogbo náà ṣẹ́pẹ̀ fún OPC torí ìwà tẹ́lẹ̀ wò ni. Torí ìṣe yín ni, torí ìwà yín ni, torí ìgbésẹ̀ yín náà ṣe ń ṣẹ́pẹ̀ fún yín tó ń ṣẹ́pẹ̀ fún Gani. Ọmọlọ́mọ ń ṣe tiẹ̀ lọ, kò di ti yín ní ìlò, kò di ti yín mú, kò sí nǹkan tó kàn pẹ̀lú. Kò níjọ́ tí a ti tọ́jú ṣẹ́pẹ̀ fún ṣe ẹni tó jáde. Ṣé bá ara yín ti jáde, Gani yín ti jáde tó ti ń sọ̀rọ̀ sí Sunday. Ẹ ti mọ̀ pé mọ̀ yín. In fact, ọpọlọ jìnnà sí Ọlọ́run. Ọpọlọ jìnnà sí. Tó bá jẹ́ ẹni tó ní ọpọlọ tó wà intelligent ni, kò ní never kó jáde kó sọ anything against Sunday. Wàá maintain ilé nìyẹn. Sunday Igboho sọ̀rọ̀ sí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta kò ti sọ̀rọ̀ sọ́mọ lọ́mọ lórí social media tí ò dẹ̀ rí ti ẹ̀rù olóhùn grant tàbí òun sọ̀rọ̀ sí. Ṣé bó òun ò jáde sọ̀rọ̀ sí ẹ báyìí? Àwọn tí Sunday Igboho ò pàdé rí láyé àwọn ni wọ́n wá blast yín, àwọn náà fún yín lésì. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé jáde nínú kọ́mẹ̀ntì yín nínú 300 comment ẹ ní ẹyọ kan tó máa support yín, apọ̀dà kan tó máa support yín, 299 tó kù Sunday Igboho ló máa support. Èpè náà dẹ̀ fún yín. Wọ́n ṣe ṣáàyè rò pé èpè ò kì í jà, èpè máa jà yín. Èpè ò kì í pamọ́, yọ jà yín ẹ̀ lẹ́ escape ẹ. Ẹ jọba fẹ́ járọ̀ bí ẹ lọ comment àwọn ọmọ Gani. Táwọn ọmọ Gani bá ti post tí wọ́n ti sọ̀rọ̀ sí Sunday Igboho ẹ lọ wo nú comment section. Tẹ́ bá máa ka 1 to 50 comment nínú 1 to 50 yẹn ẹ lè má rí èèyàn kan ṣoṣo báyìí tó máa praise Gani. Èpè ní gbogbo 50 yẹn máa fún Gani. Èpè ṣẹ́yìn náà ò ní ṣẹ́ ẹ̀ ní followers ni. That is to say pé àwọn followers yìí gan kórìíra yín fún kan tí ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ ìdòkó kẹ́ ronú yín. Ẹ bá mi pín program ayé kó rìn lọ́dọ̀ wọn ni o kàn wò. Wọ́n bí pé àwọn followers yín àwọn gan hate yín, they hate you, they kórìíra you. Òun ni wọ́n ṣe ń bu ègbè tó yín lójoojúmọ́. Wọ́n bù tó yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Síbẹ̀síbẹ̀ ẹ̀ ń bá ń post ẹ̀ rí pé ìpè ara yín fúnra yín ló jà yín. Ẹ̀yin fúnra yín lè ṣe pé fúnra yín, ẹ̀yin fúnra yín lè pè mọ́. Ìpè yẹn ló dẹ̀ máa mọ yín dé títí. Kí n tó máa lọ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí. Gbogbo Nàìjíríà ni mo ti ń sọ̀rọ̀ báyìí, public domain ni mo ti ń sọ yìí. Tí wọ́n bá lérí mọ́ àwọn OPC tẹ́ bá lérí mọ́ ọmọ ìlú ẹkùn kankan. Eléyìí kọjá ń tẹ́ ṣe lọ́wọ́ tán náà yìí tẹ́ wọṣọ obìnrin sá kúrò níbẹ̀.